I can see. Oya, dá mi lóhùn. Pleasant, you just beg me. I should beg you. Jeka bet. Hello ni. 10,000. Tó bá wá ná mi, màá wá fún ẹ 20,000. Okay. Yeah. Kí ni? Okay. How do you change? Má worry. Yeah. Otan. Yege. Why now? Oya, play. Okay. Ṣé láì kó tẹ́ pé mi ò dó dáadáa? Ó dó dáadáa. Ó tún serve, ó tún mú ẹ. Lẹ́yìn ni mo mú o. Kí ló mú? Daddy. Who is that? Are you expecting anyone? Ṣógbẹ́! Ṣógbọ́ ni. Animal human being. Are you that dog yẹn wà lẹ́nu gate ni? Mami, ẹ dákun má bínú. Kì í ṣe pé mo gbọ́ o. Àmọ́ o lè ní gbẹ́gbẹ́ owó tí ń gbá gate bí o lè ní o. Lọ́tí gate jáde. Báwa, kí ló sí? Ṣé o bá ìwà òkè ṣá? Mi ò ọdún. Lọ́tí gate fún mi. Láti ló gbogbo ló fẹ́ kí n bá mi. I need to change bàbá yìí o. Ele. Ṣé bó ṣe máa ń ṣe lẹ́nìí tí mo wá ti jáde? Darling, if you see this guy, tẹ́ bá sí nílé, ọba ni. Mọ́mì ní ṣá. Ọmọ àlè burúkú ọlọ́kadà tí mo gbé yẹn tó ti fẹ́ là ìyá lájẹ̀ mọ́lẹ̀ fún mi. Mọ́mì! Jọjá rẹ̀ mò ń bọ̀. Mọ́mì! O ò dẹ̀ gbé báàgì lọ́wọ́ wọn. Kó má gbé yẹn sílẹ̀ iṣẹ́ ti tán. Mọ́mì! Báwo ni ọkọ mi? Ó jọjọ́ mẹ́ta mọ̀. Ẹ wò bí mọ́mì ṣe ń yọ̀gì sí já. Ọgbẹ́ni má gbé báàgì bọ̀ jáde. Ó máa lọ ní. Òní bó ṣe rí gbogbo owó ló ti fi kùtè tán. Ẹ wá tiẹ̀ wá lè sọ fún wa pé ń bọ̀ rárá. Ẹ wo mo fẹ́ kó jẹ yín lójú ni jàre. Ẹja wọlé. Ó ga o. Mọ́mì. Are you okay at all? Ẹ̀ṣẹ̀ kò yẹ kẹ́ ẹ ti pààrọ̀ ọmọkùnrin. Á tẹ̀ sí máa padà pààrọ̀ ẹ̀. Darling, Alpha. I'm cool, Kí lẹ̀yin ṣe látàrí ó jẹ́ ká lọ sùn. Owó mọ̀ ń bọ̀ jàre oníṣẹ́ tí mo ṣe kò tí mi bá dẹ̀ parí ẹ̀ ń sìn tí bá débi iṣẹ́ lọ́la máa ṣé ẹ̀ tí máa fẹ́ pọ̀ jù. Play. Pleasant, sọ fún mi pé òun bá òun girlfriend ẹ sọ̀rọ̀. So tí bá fẹ́ bóbìnrin sọ̀rọ̀ ṣé orí sísítẹ̀mù tí wàá fẹ́ bóbìnrin sọ̀rọ̀ gbàtọ́ kìí ṣe pé mi ní fọ́. Darling, kò sí WhatsApp lórí ẹ̀ ni. Ok, nǹkan tó rí nsìn ṣé ó jọ pé ṣé WhatsApp app mo open. Ẹ ti lè minimize kí mi tó débí now. Anyway, trust my darling. I know you can't do that. Abi, you do that for your baby. I don't think you trust me. If you trust me, you are not my family. Darling, tẹ̀ ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Ṣé a lè sọ ìtawá dínú lé ni? Ìwé jẹ́ ká fún bíbá yìí ẹ wo ọ̀rọ̀ onílé. Tó bá ti bá ni là ń sọ. Àmọ́ jẹ́ mi ní mẹ́sàn-án tí mo ṣe. Yeah, darling. Ó ti tó bí how many months ń sìn tó yóò ti kúrò ní weeks tí mo mi ti dé ibà. It's like a month now. Ó ti lé lóṣù kan. Ṣé o sí? No, kó má bàa sí ni. Ṣé rántí pé nígbà tá a ṣe wedding, a jọ sọ pé kò ní ju bí you know what I'm talking about now. Mo rò pé mọ́mì tí wọ́n ti mi fẹ́ sọ pé wọ́n ti overstay ṣòye yín. Actually àjọsọ lóòótọ́ ni bọ̀ wọ́n àpé ìgbà tí mọ́mì fẹ́ wá kì í ṣe pásọ mi pé wọ́n fẹ́ wá sí bíbá wọ́n dẹ̀ tí wọ́n ti wá náà ni wọ́n ò kí ń ṣàlejò so kò ṣáà possible kì í sọ fún wọn pé àmọ́mì next time tó bá ti fẹ́ wá ọ̀ ẹ jẹ́ kí n máa wọ̀ àbí kí n sọ fún wọn pé àmọ́mì ò yá ẹ máa wá lọ. Ok kò lè pẹ̀lẹ́ lákó láàbò tó bá kọ̀ ti jí láàárọ̀ mọ́mì o tó bá ti dé ní o ẹ wá máa lọ o ó ti tán. But babe, are you joking or you are for real? Joking. No, just calm down. Báwo ló ṣe expect pé
kí n lọ bá mọ́mì nílé pé tó bá dàárọ̀ la o pé ó yá ẹ wá máa lọ. kò sí nǹkan tó lè ń bẹ̀ wọ́n ti bá wa ṣeré tó náà. kájọ wá sọ wípé mọ́mì tiẹ̀ ló wá sí bíbá ṣe o rò pé màá wá lọ sọ fún ọ pé ó yá mọ́mì yẹn ti bá ṣe tó kí wọ́n máa lọ. àmọ́ èmi ò tẹ̀ ráyè gbogbo yẹn àǹtí nọ́ọ̀sì kò lè lọ́jọ́ mẹ́ta. ẹ̀yìn ni wá ní pé mọ́mì tẹ ọ̀dọ̀ tètè mi ni wọn ò níṣẹ́. mi ì sọ bẹ́ẹ̀ ok darling tí òun try kí ló ń try láti what are you insinuating gangan ṣé òun sọ fún mi ń sìn pé o lè sọ fún mọ́mì pé tó bá ti di àárọ̀ ọ̀la o mọ́mì ẹ gbé báàgì yín o kẹ́ wá máa lọ ilé ọkọ yín. If that is what you are expecting, my dear, capital no. N-O. Baby, you are joking. Bí a kò tún sọ, we play, repeat. I think we are done for this conversation. Kí ló ń sọ? Kí ni mò ń sọ? Go and tell mommy pé tó bá ti di àárọ̀ ọ̀la, mọ́mì ẹ máa lọ ilé yín o, kí ni? Are you just listening to yourself? Calm down. Ọkọ mi olówó mi. Má gbé lẹ́rìn gbóná. Tó bá lè ṣe èmi abẹ́ sọ. Mo máa wọlé lọ́nsìn. Màá dé lọ sọ pé mọ́mì o, ìyá ọkọ mi alálùbáríkà o, ẹ ti overstay o, ẹ ti overdúró o. Tó bá ti di àárọ̀ ọ̀la, ẹ wá máa lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Try me. má wulẹ̀ lọ torí bó lọ náà so mọ́ rí ni ọkọ mi jàre ara kí ọmọ ẹkùn màjó méjì màjó mẹ́kọ ẹrú ní ìsinmi ẹ̀kọ́ kì í sí nìyàn kó wàá débi gíga. mo ti ṣàkíyàn tẹ́lẹ̀ ní ilé bọ̀ mo rí pé wà ní tọ́lẹ̀tì nígbà tó mi ìfẹ́ disturb yín náà jẹ́ kí n wá dágbére fún yín so mo ti fẹ́ máa lọ. babe. All right, mami. O ṣé ọkọ mi. That reminds me, darling. Jọba mi ya ultimate stitches and fabric store. Mo ti ra àwọn fabric kan síbẹ̀ jọba mi kó wá torí Ọlọ́run. Ọkọ mi má kọ̀. Kò lè ráyè. Ó mọ̀ ká tó ṣẹlẹ̀. Actually, direction mi ò gba bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ but I have no choice. So tó ti tiẹ̀ ọmọ gba bẹ̀rẹ̀. But ṣé o ti san gbogbo owó wọn? Darling, mo ti sanwó. Babe, o ti sanwó wọn? Darling, I've paid. No problem. Wo Àyìndé ọkọ mi. Ma? Wo tó bá ti ń bọ̀ bá mi ra ẹ̀kọ àti àkàrà sórí mo lálàá pé mo wà lábúlé ó wá wùn mí kí n tẹ̀ jẹun bí mo ṣe máa ń jẹ ńgbà tí mo wà lábúlé ọkọ mi. Mami, owó ọkọ mi. ẹ̀kọ àtàkàrà ẹ tún sì máa ń jẹ níyìn náà. Ó máa ń dùn àkàrà kéńgbé. Bọ̀ dábàá nípa fún wa ó máa rí ẹ̀ díẹ̀ láti lè rí bíbá. Ó máa rí ẹ̀. Nǹkan tá a máa ṣe ni pé okay, let's do it this way. Babe, Darling. make sure pé o bá mami get ẹ̀. Èmi kẹ̀ irọ́ ó ṣe ìwọ mo bí ìwọ náà ni kò bá mi rà bọ̀ ṣùgbọ́n ò sọ fún ìyàwó rẹ pé ó máa rí ẹ o èmi ló máa rí ẹ. gbogbo kìíní náà several mo ṣáà ti sọ fún yín ẹ̀yin lẹ bí mi and also ẹ̀yin náà lẹ bí. mi ò bú mọ́ pupa. ó tiẹ̀ ti wà okay bí máa pupa bí máa dúdú that is not the problem. The problem is that mo jáde nísìnyí o tí wọ́n á fi dé mi gbọ́dọ̀ gbọ́ anything o. ìyàwó ẹ̀ ni o sọ fún. Mami. wà á lọ rí wà á bọ̀ rí wo ìkọ́ bá ń la ìjà àwọn ni kò sọ fún àwọn olórí ibú. I can see everything. ẹ ṣó máa gbọ̀dọ̀ tí sí mi lára ni àti kí tún wá ni kókó sì lọ orí. gbogbo ohun tọ́nù náà rè wọ́n dẹ̀ láwọn ti ṣiṣẹ́ ilé. tá ń lójú ìwọ àti ta ni àti tatú ni níwájú ta ni òṣì agata mára yọ mo gbé mo kú mo dáràn èmi ló pọ̀ ṣeré lórí sórí òṣè tó pa yẹn ìwọ àti àwọn mọ̀lẹ́bí ẹ láti tó dàgbà jù títí dé tó kéré lónìí
kó fi ránṣẹ́ sí wọn sílé ìwọ ọmọ tí wọ́n kọ́ àkọ́gbà ọmọ yìí